Ẹ̀yin ènìyàn gbọ́ mi. Ọ̀rọ̀ tí Olúwa rán mi sí yín ni pé Ọlọ́run ló create ọ̀run àti ayé. Ọlọ́run tó create ọ̀run àti ayé. Ọlọ́run ní ń dolóríire mọ̀mọ́, bàbá, àǹtí, bọ̀dá. Ọlọ́run ní ń dá olóríire. Pé lágbájá yóò ṣoríire nínú ayé. Ó ti wà nínú àkọọ́lẹ̀ Ọlọ́run. Ó ti wà nínú ìwé tí Ọlọ́run ti kọ. Ọmọ kan ó lọ school o, kò lọ school o, ó kọ́ṣẹ́ ni o, ó ṣe ni o, tí ó bá ṣoríire yóò ṣoríire. Àwọn kan gbà nílé ayé pé ìwé kíkà ní mú yẹn ṣoríire. Irọ́ pátápátá ni o. Irọ́ yányán ni. Ẹ má sì mí gbọ́ o. Ìwé dá láti kà kéèyàn fún ọmọ ní education. Jésù gan láyé tiẹ̀ ó kàwé fọdún méje. Ṣùgbọ́n ohun tí a rán mi ni pé kí gbogbo èèyàn ṣí ọkàn wọn payá sí Ọlọ́run ọ̀run tó ní ọ̀run àti ayé. Ẹlẹ́dàá ohun gbogbo, bàbá orílẹ̀-èdè, bàbá ayérayé, ẹ gbẹ́kẹ̀lé, ẹ gbà pé òun ni key tó lè ṣílẹ̀kùn oríire fún yín tí kò sí bàbá ẹni tó lè tì. Òun ló lè tì tí kò sí ẹni tó lè ṣí. Ó nìkan ni Ọlọ́run tó create ọ̀run àti ayé. Àtohun gbogbo tí mẹ́nu ayé Ọlọ́run ló create. Ohunkóhun tó bá ń pass through tó wà nínú ìrìnàjò ayé ẹ̀, gbà pé Ọlọ́run fẹ́ kó là kọjá ni. Ó ti wà nínú script ayé ẹ̀ pé ó là kọjá. Tá a bá lọ láṣòro kan kọjá ò ní là kọjá. Ṣùgbọ́n ìṣòro tí ẹnikẹ́ni bá là kọjá lónìí, ó ti wà nínú script ayé ẹ̀ pé yóò là kọjá ni. Ìyẹn ò sí pé Ọlọ́run ò sí nípa tiẹ̀, ó wà nípa tiẹ̀. Jésù fúnra rẹ̀ pàpà la ìdánwò àti wàhálà kọjá ṣùgbọ́n ó ṣàṣeyọrí. Níwọ̀n ìgbà tí Jésù ṣàṣeyọrí, wọ́n náà lè ṣàṣeyọrí ìdánwò wàhálà tó ń là kọjá lónìí. Torí náà ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run. Onígbẹ́kẹ̀rẹ́lé onígbàgbọ́, ìjànà tilẹ̀ pẹ́. Gbẹ́kẹ̀rẹ́lé onígbàgbọ́, bàbá yóò jà fún ọ. Sọ gbẹ́kẹ̀rẹ́lé bó ti wù kí jìnnà. Sọ gbẹ́kẹ̀rẹ́lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Ẹ gbẹ́kẹ̀lé, yóò gbà yín nínú ìdánwò, yóò sì la ọ̀nà àbáyọ. Yóò dára fún yín bí ẹ ti gbọ́. Jésù Olúwa wa, àmín.